lórí ìkànnì Agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ Olúkòyí ó sún bí àtàrí Olúkòyí ó sún bẹ́ẹ̀ wọ́n tó
bàbá òun wọ́n tó gbé Olúkòyí ọwọ́ adìjọ àlérùwà nínú ìgbó wọ́n gbẹ́lẹ̀ kan ibirikoto wọ́n gbẹ́lẹ̀ kan jẹ́gùn Olúkòyí náà ti dójú òrórí bàbá òun ni wọ́n fi sọ pé ọmọ ẹgbọ́n ló kù sí ọmọdò ní ògbé ọlọ́run lé bàbá tó bí ọlọ́mọ ìgbàgbọ́ ṣépele níláárí ìgbàgbọ́ ṣépele kọ́lémọ́lé ni wọ́n fi ń pé èrùwà nílé ọmọ àgbọ̀n ayùn Ìkòyí ara lára ọmọ àtẹ̀gbẹ́ ṣùṣà Olúkòyí dámì lóhùn ọjà rẹ̀ ògùn tó lọ Ìkòyí ọmọ ẹrù ọ̀fà. Arógùnjọ́ arógùnyọ̀ Ìkòyí ẹ̀ṣọ́ la ó máa pè ó. Arógùnjọ́ arógùnyọ̀ Ìkòyí ẹ̀ṣọ́ la ó máa pè ó. Arógùnjọ́ arógùnyọ̀ Ìkòyí ẹ̀ṣọ́ la ó máa pè ó. Lọ́ọ̀fì kan ní AIF Media.